أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونهج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí náà lọ́ba tí adúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run ránpọ̀ òun yẹn ti kílẹ̀ báyìí. Ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé jùpọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam fi ilẹ̀ tí ó fẹ́ di ọjọ́ ìgbéga kìyàmà. Allahumma amin. Akí gbogbo wa káàkiri gbogbo tí ẹ ti ń wọ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ní àìní gbara wa ní àkókò, ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olóòlù tí ó ṣẹlẹ̀ ní Ìbàdàn. Ẹ tún ṣe voice please. Ṣé ẹ tún gbọ́ bẹ́ẹ̀ ni? Ọ̀rọ̀ olóòlù tó ṣẹlẹ̀ ní Ìbàdàn òun ni nǹkan tí a fẹ́ sọ, tá a ṣe fídíò lé lórí nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń wá lé lórí. Voice yìí clear lọ́dọ̀ tèmi ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá ń gbọ́. Ṣé voice yìí ò tún lọ ni? Mo ń gbọ́ dáadáa ń bì yìí o. Ó ní pé ọmọ Wasila, ẹ jẹ́ n kọ́kọ́ sọ̀rọ̀ lórí ọmọ Wasila yìí torí pé àwọn kan ti ń ṣẹlẹ̀. Ìwọ sáà dáníyàn rẹ ọ̀dà lórí tó bá fẹ́ ṣe. Má wo ìbú eléèbú, má wo ẹ̀yìn ẹlẹ́yìn. Ẹ rí i pé àwọn òsínú ẹni tí máa ń wá lọ ṣe fídíò pé torí pé a fẹ́ achieve kankan rárá. Àbí ká máa wá dá sí issue nídàkúdà. Ẹ̀yìn ká ṣe wá sí wa ká kó lórí social media náà. Ọ̀rọ̀ ọmọ yìí kò fásitì ti wà ókè, alhamdulillah. Ọ̀rọ̀ ọmọ Wasila yìí, ọmọ yẹn kì í ṣe ọmọ kan tó lẹ́sìn, kì í ṣe ẹni tó ní ẹ̀sìn, kódà kì í kírun. Ọmọ tí máa ń ṣe TikTok kíní kan kí ló ti ẹ̀ pé rẹ̀ náà, Wasila tí ò kí àbí nǹkan kí ló pera rẹ̀ lórí TikTok. Tẹ́lẹ̀ kọ́ rí pé àlámọ̀rí rẹ̀ ò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. Ẹ jọ àwa tá a bá ní làákàì nínú sọpọ́ ọlọ́gbọ́n o, ọlọ́gbọ́n ọ̀wọ́ náà onílàákàì ni ó wà nìjẹ́ náà. Ọlọ́gbọ́n ọmọ dọ́gbọ́n sí nǹkan pé ẹ̀wọ̀n ní a máa mutí ni, but mo fẹ́ fi léèkì ìbá ní ọgbọ́n nù tó ti báyìí ọgbọ́n ní dáhùn. Ṣùgbọ́n ní làákàì ọ̀rẹ́ ìbí tọ́lọ́ máa sọ̀rọ̀ náà Al-Qur'an, onílàákàì ni wọ́n bá sọ̀rọ̀. Àwọn tó ní làákàì tí èyí sọ̀rọ̀ pé akórìíra lágbájá, akórìíra alùsùnà, akórìíra ìsìlámù, káká máa fi ìsìlámù bójú rárá. Ẹni tó ní làákàì tí ó wò kódà kò mọ̀ jẹ́ mùsùlùmí, so tí ó ra Adéọlá tí ọkọ̀ mọ́ ọ̀kẹ́ ló pera rẹ̀ kìíní ká Adéọlá tí ọkọ̀ mọ́, so tí ó ní làákàì tí ó ra farabalẹ̀ gbọ́ pé etí ẹ̀jẹ̀ àgbẹ̀ ọ̀tẹ̀ jùlẹ̀, etí àwò kí la fẹ́ dìrà fún bíi kẹ́ẹ̀. Nítorí pé gbogbo àwọn tó jáde tí wọ́n ń ṣe fídíò ń gbà wọn yálà ń gbà tí wọ́n kọ́ ní wọ́n lọ fárí fọmọ yìí ni kálukú ń sọ wá sí àwọn alùsùn náà tí a ń gbọ́ àwọn ló sàsọ bẹ́ẹ̀. Àwọn àáfàá wèrè bíi mẹ́rin kan náà wọ́n ní à ń sọ bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sí ká má fẹ́rù wọn kù. Gbogbo nǹkan wọn tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹja lọ mọ́ alùsùn náà, ẹja lọ mọ́ ìsìlámù. Kì í ṣe ẹ̀ ń bá ti ń bá súnà ẹja ìsìlámù ní ìbájà. Alùsùn ní èso ń jàgídíjàgan, so alùsùn ní èso ń jàgídíjàgan. So kálukú ṣe ẹ̀wọ̀n nǹkan ó ní o tí wọ́n sọ pé kí wọ́n má rí olólù, wọ́n sọ pé kinní kan. Ààrẹ ẹni tọ́bọ̀ ta tó ní ìwọ mufti wo kó àwọn ìyàwó rẹ̀ jáde tọba tó bẹ́ẹ̀ kó ní kọ́ lọ lólù. Àáfàá náà ní sọ̀rọ̀ ẹni tó pèrè láàfáà ni o, alùfáà ni o, tí ń sọ fún wa pé tọba tó bẹ́ẹ̀ kó àwọn ìyàwó rẹ̀ jáde. Bí ẹni pé alùsùn náà lọ lákìtàkìtì. Bàbá Ajágbémọ́ Kèfèrí ní 1977 tí a kó ìyàwó bọ́ta, ṣe bí jọ Jímọ̀ ni a kó bọ́ta.
ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ní í ṣe bákan o so ẹ má bínú ṣé bíjọ́ Jímọ̀ ó ní bàbá Jágbe Mákèfèrí ni a kó ṣé àwọn olóòlù ṣẹ̀ṣẹ̀ ń tọ́jà nísìnyí ṣé wàá sí wa ló jẹ́ àtọ́jà ẹ dákun ṣé wàá sí alùsùnà ṣé ní ojú wọn tọ́jà àwọn bàbá wa gan le jù á lọ lórí àwọn àlámọ́rí báyìí àwọn bàbá wa tó ti lọ so wọ́n le jù á lọ ṣé bí àwọn ẹlẹ́bọ̀ yìí kẹwàá alùsùnà kan lójú wọn yàbọ̀tà ọ̀rọ̀ ẹni tó ti ṣubú léèwẹ̀ ni tó forí gbálẹ̀ kẹwàá sí yìí ni wọ́n ti ń fẹ́ràn tipẹ́tipẹ́ wọ́n ti máa ń tọ́jà tipẹ́tipẹ́ ẹ lọ béèrè ìtàn ẹni tí èso ọmọ Ìbàdàn ti fẹ́ràn bá a sọ̀rọ̀ Ìbàdàn kọ́ lọ lu wọn bóyá lu tiwọn àwọn àfáà tí wọ́n gba bẹ̀rẹ̀ láàyè kí oní humanity sọnù tó ti yé báyìí gbogbo ẹ̀ ní clear àwa náà tatan sí yín lọ́rùn so àti láwọn èèyàn tí wọ́n ti ń lọ ọmọ pé ẹ ló bẹ́ẹ̀ nípa ọmọ Adéọlá tí ò kíá yìí wá sílà yìí tí wọ́n fárí fún yìí ọmọ yìí ṣe ẹlẹ́sìn kìí ṣe ti ń kírun ká sọ pé àwa àsìkà lọ gbọ́ ìsáyé rẹ lọ TikTok ń tiẹ̀ tí ń sáyé rẹ lọ ṣùgbọ́n gbogbo yín ti fọ́n bọ́ta àtẹlẹ́bọ àtàwọn àáfàá aṣojú ẹlẹ́bọ nínú wa kálukú yín ti fọ́n bọ́ta ẹ ti ń lọ mọ́ Islam pé ó nu tá à ń sọ ló àwọn ní agbó láyà tí ẹ ti gbàgbé gbogbo fídíò tẹ̀ ẹ sí ni nígbò tó yá Olúgbó èyí tí mo wá gbọ́dá tí ò ní wọ síngẹ́ẹ̀tì ọmọ inú gbóhùn so ọbọ̀ta ọlọ́mọ ẹ ti kú láti lè bá a fi máa dẹ́rùbà àwọn èèyàn wípé tẹ̀rí nǹkan o ní tí wọ́n lọ rí fín ńlọ pa wọ́n gbogbo ọ̀rọ̀ ẹ̀ lọ lórí social media báwọn kí àfàṣà ìdí títò tó wá ẹ gbọ́ sọmọ ẹ̀kú bá dàn tó tọ́ òkú wọn ní òkú síbẹ̀ agbá fọ́ọ̀sẹ̀ lánàá ọ̀dà ẹja lọ wádìí nìkan tí wọn ló ti kú àníyàn wọn ló ti kú kájárọ̀ yín làníyàn tíà so ǹjẹ́ kálukú bí ti kẹ́ kájárọ̀ yín tó ti kú àbí òkú ní tó gbé mi lọ ọbẹ̀ nù kí a fi bá àwọn kékeré ní jẹ́ pé òun èrò lóòlù àníyàn wa nù bàbá oníyìn ti sọnù mọ̀ ń bọ́ lórí ẹ̀ àlọ́ ò lè jáwọ́ àti mọ̀ ṣùgbọ́n náà mi dùn pé a ti achieve goal wa kí ni goal wa ta achieve ṣe mọ̀ pé ọ̀tọ̀ ẹ̀ǹkọ̀ ń jà yìí ṣe wọ́n ti san 400,000 báyìí ta ló bá wọn san àṣojú àwọn olóòlù sẹ́ǹkìtọ́ tí bàbá ẹni bá jẹ gbèsè ọmọ àmọ́ bá wọn san ọmọ wọn ti bá wọn lọ san gbèsè yẹ ìwé náà ti ní fídíò wọn lánàá wọ́n ti lọ san gbèsè gbèsè tí ìwà jẹ́ ìmọ̀ abẹ́lẹ́ bọ̀ san gbèsè ó lè wọ́n ti lọ san gbèsè so ìyẹn ṣe wàhálà kankan ọmọ yìí ṣe mùsùlùmí pé ọkàn tó kọ mùsùlùmí kéèkìrún kọ mẹ́sìn and ìyẹn lọ́wọ́ gbé wa débẹ̀ àwa débẹ̀ alihamudulilayi èmi débẹ̀ ọba jẹ́ agbádùn wà ń bẹ̀ abáwọn àfáà méjì nínú àdúgbò wọn tí ó jẹ́ pé àwọn ni wọ́n mú a débẹ̀ so ìgbà tá a débẹ̀ kì í sàdúgbò wọn gẹ́gẹ́ àdúgbò bíi títí ń kọ́sẹ́ àbẹ̀ àdúgbò bíi tí ṣọ́ọ̀bù ẹ̀ wà ìgbà tá a débẹ̀ kí lorúkọ rẹ̀ bàbá kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù rẹ̀ gangan bàbá yìí wọ́n ti kódà inú bàbá yẹn tó ń dókè àfẹ́sọ̀ òkè àṣẹ ẹ̀ mọ̀ lé mi kí n tó jáde láyé torí pé bí ọmọdún méjì sẹ́yìn ni bàbá yẹn gbọ́kadà wá bá mi nínú géètì níjọ́ tí mo ní lẹ́kítọ̀ mi wọ́n náà gba announcement yẹn lórí rédíò wọ́n wá ní àwọn kẹ́ máa ń fọ́lọ́ prógámù mi ní gbogbo ìgbà ṣùgbọ́n àwọn ò lè wá géètì mọ́ so ẹ̀ tí àwọn ò gbé mọ́ ọmọ kan náà ṣáta àkàrà pé àwọn pé wá sí mo nílò ní o kódà ẹgbẹ́ mi bàbá yẹn jókòó sí wọ́n sì kẹ́ mo ga nọ́mbà àwọn bọ̀tí ìmọ̀ tí mo fi ṣèfù ẹ̀ mọ̀ so mo kan bàbá yẹn náà ń bẹ a sì kan ẹni tó jẹ́ balógun ládùúgbò yẹn pálọ̀ wọn gangan ni mo lò pálọ̀ balógun yẹn so gbọ́dọ̀ sọ wọn pé àwọn kan wà wádìí nígbà lọ́mọ yẹn ti kú nǹkan òun ni wọ́n fi gbà fún akábíyèsí fídíò alihamudulilayi balógun yẹn lè jẹ́ lẹ́rìí àṣe àládéhùn kankan pẹ̀lú ọmọ lábẹ́nú wọ́n wà ń bẹ àsọ̀rọ̀ ọkọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ ẹni tó wá ṣẹ̀jẹ̀ balógun ẹ ti mọ̀ pé wọ́n ò ní Islam ṣùgbọ́n wọ́n ò fi sọ̀nà ọ̀dọ̀ kìíní díẹ̀ pálọ̀ wọn lálò so ní ìyẹn kájú pé wọn kàdé mọ ọkọ sí sọ ọmọ kírun oní òun ìkírun kankan ọ̀dà interview rẹ ní ìsìn kí o gba yóò lè bá rí ọ pé èé ṣe òkú àwọn afẹ́ fi járò àwọn tí wọ́n polongo rẹ wípé o ti kú bàbá yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní interview sí ni wàláì níbi interview yẹn gangan tí mo kàn ní pé sọ bó ti ṣẹlẹ̀ ibẹ̀ mo ti ń gbọ́ gbangba 400,000 lọ́wọ́ rẹ̀ nínú ọ̀rọ̀ tó mọ sọ tí àpáwò stage manage ẹbí ẹlẹ́rìí mo lẹ́lẹ́rìí wàláì
kí jẹ́ ká tí ọkọ̀ béèrè pé dákun ọ̀yà nàárẹ̀ ti bí ogun nǹkan ṣe ṣẹlẹ̀ fún wa ká wá sí kíní lẹ́yìn pé bàbá yẹn rojọ́ bàbá yẹn gan sọ̀rọ̀ 400,000 fún wa bàbá yẹn rojọ́ kó tó dé torí mo kọ́ lọ bẹ̀ láàárọ̀ so kò sí ń bẹ̀ wọ́n pè ọlọ́kọ̀ òun ní kó wọ́n má lu jáde èmi ń lọ prógámù mo wá bàbá yẹn wá padà pè mí pé àwọn ti ní ọmọ bọ̀ bàbá yẹn ti rojọ́ fún wa láàárọ̀ bàbá yẹn gan sọ̀rọ̀ 400,000 lẹ́yìn pé mo débẹ̀ mo kàn sọ fún pé kí lọ kọ gan sórí fídíò ǹjẹ́ orí olóòlù gangan so orí kìíní kan ó dẹ̀ ní owó orí nǹkan ẹ̀kọ́ báyìí ó dẹ̀ jẹ́ ṣe interview fún ọ ká ntọ́ka wọn ni pé kí wọ́n kọ́ ní kó kọ́ àfẹ́ járó ogun wọn so ntí wọn bẹ láti yẹ ká lu kúrẹ́ ọ̀sán ìta tẹ́bi gbé lọ bẹ̀ ni pé wọ́n ló kú so but nínú ọ̀rọ̀ táwọn interview rẹ̀ lọ́wọ́ sọ pé bí mo ṣe ń jù sí ẹgbẹ́ tí mo ní èso kó tètè sọ̀rọ̀ kan máa pé èso kù ẹ̀ríkẹ́ tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà bí àwọn àdájọ́ lèmi tiẹ̀ tún ṣe kó tó wá rojọ́ 400,000 ẹ̀rí tí mo ní títí àfi béèlì ẹ̀ èmi mú sí ẹni nítorí wa inú ọ̀rọ̀ tó wá jáde ń bẹ̀ wọn àwa rí pé ìrẹ́jẹ lélẹ̀ tábàtì ẹni ká wá establish fact wípé kò kó ká fi gbé olúgbó ọmọ tí wọ́n wá gbádákì tí ọ̀rẹ́ ni bí wọn tí wọ́n wá gbádákì inú igbó tó ló kù tí gbogbo kálukú ti wá bẹ̀rẹ̀ ẹ wo bí tọ́rọ̀ lágbára dé ṣe báwọn rédíò station kan gbé kó ti kú síbẹ̀ wà kọ́ lóòtú àwọn náà wo bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn náà ṣé wọ́n wádìí ọ̀rọ̀ tí ẹ sì káràmà sí kẹ ọmọ àlọ́rí kìíní kò ṣe bí ọkùnrin ó dé fìlà ṣé ó dé fìlà ní bí ọkùnrin pẹ̀lú sítórì ẹ sì wá dúró ẹni tí ó ti gbọ́ ẹ wà lẹ́yìn ṣe unity ìsọnù kẹ́ ẹ má fìdí fáàtì múlẹ̀ tẹ́ ẹ kú ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá ní unity ìsọnù ẹ̀yin ò ṣe wádìí kẹ́ ẹ wá jáde bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ṣe fídíò kan before ṣé kò ní tẹ́ ń sọ níjó ní nǹkan ṣẹlẹ̀ pẹ̀lú Islam àti ẹbọ ṣe bẹ́ẹ̀ mọ̀ gbàgbẹ́ nítorí àti mọ̀ pé bẹ́ẹ̀ náà lè rẹpísẹ́ǹtì àmọ̀ pé bẹ́ẹ̀ lè rẹpísẹ́ǹtì so lọ́mọ yẹn fi wá sọ̀rọ̀ lọ́dọ̀ akọ Sokoti kìnnìkan nǹkan ọ̀dà mo fi ní ẹ̀yin tẹ́ ẹ mo fi sọ́mọ yẹn jẹ̀bi o àbí ó jẹ̀bi ẹ jẹ́ àfọwọ́ òfin tọ̀ ṣé jẹ́ ẹ̀sìn nu ṣé Wasila jẹ́ mùsùlùmí kan tí ó jẹ́ pé àwa rí pé ọmọ ìlà mùsùlùmí o ṣùgbọ́n mùsùlùmí àtẹ̀ntọ́ jẹ́ mùsùlùmí àtẹ̀tí ṣe mùsùlùmí kódà kánàbí ò tó dòjì sí Ọlọ́run hélífùlì fúdùl bàbá múnàfíkì ẹ̀yin ọ̀kátí àìlèkátí àmọ́ ó dúró falẹ́lẹ́ mọ́ ó ti yé bá kátí ẹ lọ kàtà ànábì àwọn human rights tí wọ́n kóra wọn jọ ànábì èdè òjíṣẹ́ Ọlọ́run gbà náà kéèkó 40 years o nílùú mọ́ kàtí náà fẹ́ máa gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún ànábì náà join group yẹn ànábì ó join group yẹn pé gbogbo bí wọ́n ṣe ń ṣe ìlú Mọ́kà yìí rárá hello wọ́n sára mú wà ní orí prógámù kan ní so gbogbo bí wọ́n ṣe ànábì ni ṣé ìtẹ́kùrà ń jọ sí ni láti máa gbẹ̀tẹ́rẹ́ gbogbo àwọn tí wọ́n jọ wà ń bẹ́ẹ̀ jọ́nà kèfèrí ni wọ́n ṣe àpọ̀ náà tí ìgbà náà bí ìdè lójìṣẹ́ ànábì wà náà ṣé ká jọ fọ̀ lùí mọ́ agbọ́dọ̀ jọ fọ̀ mọ́ ẹni tó bá jẹ̀bi aṣọ̀kù fọ́ jẹ̀bi ẹni tó bá fẹ́ máa ra ìdèyàn tó dáwọn àbújálì ti dá ogbó lẹ́rú débẹ̀ ànábì náà wà jọ rẹ̀ lọkùnrin kan tí wọ́n gba ogbó ọjà rẹ̀ ní fi ń bọ̀ pé ya aláfẹ́rẹ́ bèbá tí ní ya aláfẹ́rẹ́ mo ti gbàgbé orin yẹn tí fi ń kọrin bọ̀ ọjọ́ náà wà mú rí mi ní aṣẹ́ àfin kọ́dé lámúyọ́kéde umratahu bàyìnà rìjálì wàhálà lè kíníkà wà lè hijiri orin mo sáà ti gbàgbé rẹ̀ so òun lọkùnrin yẹn fi ń kọrin bọ̀ so ó fẹ́ pé ká fọ́ọ̀lù má kọ sọ̀rọ̀ ẹ̀sìn kankan bẹ́ẹ̀ Wasila ní ìdí kó rí ìdájọ́ òdodo wọ́n kọ́ tì mọ́lé kí ni ẹ lọ sọ fáwọn ọlọ́pàá sọlọ́pàá ò ní wẹ́fínẹ́sì tí ẹ fi tì mọ́lé díjọ́ kejì èyí tẹ́ ẹ bá mú òfin ẹ bá ní wádìí àìmọye ọ̀nà táwọn èèyàn ti ń jẹ́yà ìmọ̀dí nílùú yìí tó tí ẹ fi ń jẹ́yà ìmọ̀dí hello ẹ mọ́ ọ̀lọ́fíìsì so àìmọye ọ̀nà táwọn èèyàn fi ń jẹ́yà ìmọ̀dí so ká ẹ gbé ọ̀rọ̀ ẹ̀sìn jùlẹ̀ bàbá oní unity sọnù ńlá fi sọ̀rọ̀ promise ọmọ ní nǹkan kan àti pé kí lórúkọ rẹ̀ ṣùgbọ́n má grant interview kankan mọ́ tọ́lá wà tí màgbé fídíò tá a ṣe o ó ti tó àṣírí so n táwọn afẹ́ àchífù bẹ́ẹ̀ ni pé ọmọ yóò kù èèyàn a máa rólólù tí ó wà láàyè tó bá jẹ pé kì í ṣe skáàmù a sì tún fún yín láwọn sàǹpù àwọn tó rólólù níbi ojú lajúdé bàbá wa Kábíyèsí Ládọjà wọ́n mọ̀ wípé
òfin ju gbogbo everything lọ. Àṣà kí ni ń jẹ́ pé òfin? Àṣà wo, ẹ̀sìn wo ni ó máa sọ pé ká máa fara nìyàn? Bàbá oní unity sọnù. Tọ́jú ní táwọn wà àtànù. Wọ́n fi dájẹ́ sílẹ̀ ní o, wọ́n fi dájẹ́ sílẹ̀ ìdákun àdáwò la kó. Àwọn tí wọ́n wá bọ́ta tí wọ́n ní àwọn ò gbowó, ẹgbẹ́ ń fi rìsíìtì owó hàn yìí. So ṣùgbọ́n a ti dúpẹ́ wípé ọkọ obìnrin yẹn tiẹ̀ ti kọ́kọ́ rí owó gbà padà, a sì ti rí ẹni tó lóun ọ̀sánwó lẹ́wọ̀n pé ẹni tí yẹn bá tán náà lèèyàn máa ń bá sanwó náà. So pé àti àchífù gò yìí pé owó àìtọ́ ó ṣe kí ni o tí a gbà ọkọ̀ọ̀kọ̀ padà wọlé. Wàláì achievement ńlá ni. Achievement kejì ni pé ayé rí i pé ọmọbìnrin yìí kò jẹ̀bi, kò sì kú. Ok, fídíò yẹn mú bọ́ta, fídíò yẹn sólólù wà nínú fídíò. Tẹ́ ẹ bá sọ pé kì í ṣe olóòlù lórí, tẹ́ ẹ bá lọ́ọ́ lórí, ẹ mú olóòlù jáde nínú fídíò. Ó ṣe fídíò ọmọ tó jẹ́ pé òun gẹ́gẹ́ ọ̀gbẹ́sí yìí. Ìtọ́kọ́ bẹ̀ ni pé olóòlù ti wà lára ń di ọ̀rẹ́ méjì o. That is káwọn èèyàn ó lè bá, ó tó bá yín polongo ni pé káwọn èèyàn ó lè bá tó ń lè sá fún inú fi polongo rẹ̀. Fídíò àwọn tó wà ń bẹ kò sólò láàrin wọn bẹ. Tó bá jẹ́ pé gbogbo òtàrà tẹ́ ẹ gbà lọ́wọ́ rẹ̀, tẹ́ ẹ ní kó sanwó báyìí, kó ṣe òrò fún báyìí, sólòlù rí ni, ṣé bí kò rò lóòlù, ṣé nínú fídíò sólòlù wà ń bẹ, ẹ gbowó ọ̀nà ìtọ́nù. Kódà kò wá ró lóòlù sẹ́yìn níjọba tẹ́ fi ń ṣe fáwọn ìbẹ́ o. Ṣé humanity gidi òní tẹ́ ń ṣe níta gbangba bàbá sọ̀bẹ̀ ṣe lú? Bàbá sọ̀bẹ̀ ṣe lú lájọ́ tẹ́ ti ń ṣe humanity yín, tẹ́ ti ń ṣe humanity tẹ́ sáà ń ṣe ẹ̀wọ̀n kẹ́ tún lọ́nu church ẹ lọ bá pásítọ̀ kan sí kínní ẹ sáfẹ́ kí wọ́n ṣe lè bá àmọ́ yín léèyàn rí. Ẹ sọ èèyàn gbowó ló ti gbà sílámù lọ́wọ́ yín, àárí kẹ́tì ẹ sọ pé èèyàn ká gbà sílámù sẹ́ni pé rànù lẹ́sẹ̀ kì. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ wá tẹ́ ń wọ́n àti wọ́ tẹ́ ń pàṣẹ rẹ̀ lé pàṣẹ rẹ̀ sí kékeré kan nínú mọ́ọ̀mù ilẹ̀ Yorùbá lónìí tí jímọ̀ rẹ̀ ń kún. Ṣé bó Ògbómọ̀ṣọ́ ṣe rí tẹ́lẹ̀ nù? Jímọ̀ wa ń kún sí. Àwọn èèyàn gbà sílámù lọ́wọ́ mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ ẹ dìtẹ̀ ẹ tún dìtẹ̀ rẹ̀ dì sí náà tó ti bẹ́ẹ̀ sí ń dìtẹ̀ rẹ̀ Ọlọ́run gbé e ga sí. Àwọn ará wọn ti ń gbà sílámù lọ́wọ́ rẹ̀. Ẹ̀yin tẹ́ wá ń sọ bẹ́ẹ̀ sí lú ọjọ́ ńlẹ̀ èrò jẹ́ ńlẹ̀ egún ẹ̀bùn lólùsanwó gbèsè ọba kìíní kan sí kékeré kan kọ̀tán ẹ̀sùn ẹ̀ tó gbà sílámù lọ́wọ́ yìí. Àwọn tó dáwọn tí nínú àmọ́ pé ń tà wọn ni ti bẹ́ẹ̀ rí pé máa ń tẹ́ lọ́dọ̀ wọn ni ẹ̀ ń tẹ́ lọ́dọ̀ wọn ni náà. Mo fẹ́ fi rìsíìtì 400,000 kí n fi hàn bó ni ó ṣe mú ná. Ok, ṣé ẹ ti rí báyìí o, rìsíìtì 400,000. Ṣé ẹ ti rí? Rìsíìtì 400,000 no transfer ta ló wá gbà. Ok, ṣe sàrò kọ bẹ̀. So ta ló transfer àmọ́ bóyá ìṣàǹkóyún tí ó wà sí ṣojú yẹn ṣẹlẹ̀ bóyá àwọn ní ń hold network àmọ́ ṣùgbọ́n táwa fẹ́ sọ ni pé ẹni tó gba owó, ẹni tó sẹ́ndì owó Tìmílẹ́yìn Ọláìdé Ọlánrewájú orúkọ ọkọ ọmọbìnrin yẹn ni ẹ má mú network ilẹ̀. Ẹni tó gba owó Ọlábàmíjí Waheed Ọládẹ̀jọ iye Sokoti tí àwọn olólùrán wá bá Sokoti tá a dákọ rẹ̀ Ọlábàmíjí Waheed Ọládẹ̀jọ oníjẹ́ Sokoti àkáǹtì ẹ̀ ni wọ́n gbowó sí. Déètì ọjọ́ náà sì ni August 1st. So August 1st ṣẹ́tìrì 400,000 náà torí ẹni tí ń dì náà Mágàjí olólù tí ń bọ́ta ẹ ti kíní kan lánàá ẹ ti pé ọmọ yẹn wọ́n pọ̀ ọmọ yẹn láàárọ̀ àná wọ́n lọ ń bá ìyá ọmọ. So ẹ ti rí dáadáa wọ́n lọ bá ìyá ọmọ yẹn tí wọ́n lọ ń halẹ̀ mọ́ wọn ẹ fẹ́ dájẹ́ sílẹ̀ láàárọ̀ àná ẹ fẹ́ dájẹ́ sílẹ̀ kíní kankan nǹkan ṣẹlẹ̀ sí tẹ́tí ń lọ halẹ̀ torí pé wọ́n halẹ̀ mọ́ wọn náà ni ọmọbìnrin yẹn sọ wọn pé wọ́n mọ́kọ̀ òun bọ́ sínú ilé wọn ń ṣépè nígbà tí wọ́n wá pé kódà ọkọ òun bínú bọ́ta ni ló ń fi béèrè pé kí ló ṣẹlẹ̀. So but ọmọ tí ọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò ní nǹkan kan wọ́n halẹ̀ mọ́ láàárọ̀ àná wọ́n wá send voice sí mi. So voice ẹ̀ ni voice to send sí mi ni mo wá pè pé fọ́ọ̀kẹ́ balẹ̀ òtútù ti mú wọn ni wọ́n ti ń tẹ́tí wọn tó ti yé báyìí àwọn èèyàn ti láṣìírí wọn fẹ́ bọ̀ gbẹ̀tọ̀ rẹ ni ṣùgbọ́n wọ́n gángan ò lẹ́sìn.
ṣe ti rí báwọn wọ́n á tẹ́tọ̀ máa ní fọkàn ìbalẹ̀ yìí láàárọ̀ àná so ti yí báwọn láàárọ̀ àná mo ní fọkàn balẹ̀ so kó tó di pé àwọn tó lọ tí àwọn sanwó wọn tó ń lọ tí àpá àwọn tó láwọn sanwó owó tó ti kó di wọn lábẹ́nú but àwọn ò ní ìṣù kankan àní ìtawà nídìí ẹ̀dàkùn sáwà kára lọ bá wọn ní olóòlùlé ṣùgbọ́n gbogbo àlẹ́ yín àwọn ayé ti gbọ́ o ìgbésẹ̀ tí ó sì lọ lórí rẹ̀ ń bẹ tí ọba sọ̀rọ̀ òfin individual kọ ìndèlé Olúbàdàn ìndèlé Ìmọ̀mbàdàn ìndèlé gbá ìndèlé àwo nǹkan ní solution o tí nǹkan bá ń ṣẹlẹ̀ ìjọba ní alófin o alófin ẹjọ́ wọn fòfin òfin Nàìjíríà pé Islam o tá a bá lè tẹ̀lé o òfin Nàìjíríà ńlọ bá ti ṣẹ̀ríà o kí a lè lo ṣẹ̀ríà court kì í ṣe ṣẹ̀ríà pàǹdórí o ọdún kì í tẹ́ tako ṣẹ̀ríà ṣé ṣẹ̀ríà kankan lẹ lọ dá fọmọ nínú àṣà yín kẹ́ ẹ gbà kóró lóru ṣẹ̀ríà kan ló ní kọ́ gbẹ́ran kọ́rùn kan gé kinní sí lórí ṣebí ṣẹ̀ríà kan nu ní títí ìbílẹ̀ kí ló dé tẹ́ ní kí mùsùlùmí ọmọ lò ṣebí ìṣọ̀bẹ́ ṣolú náà lẹ́ni ká má lò tọ̀dọ̀ títí wa tẹ́ bá ló fi kankan gbé yín ṣebí ṣẹ̀ríà kan lẹ lọ dá fún un pé ó ró lóru bó ti yẹ pé kò rí gan ṣerú ṣẹ̀ríà burúkú eléyìn ìnáàánú ẹgbà kẹ́ẹ̀sì tìbílẹ̀ ọ̀hún sí ìsìláàmù lẹ̀sìn jàgídíjàgan ní ìsinmi abẹ́yìn lẹ́nu dínà ìsìláàmù lẹ́tọ̀ọ́ tiẹ̀ ẹ lọ lò láì jẹ́ pé ẹ lọ sí ṣẹ̀ríà láì jẹ́ pé ẹ lọ ọ̀dọ̀ ìjọba ẹ sì kọ́ ọmọ lọ ẹ sì kó kíní ẹ sì ń gbà nǹkan tí mùsùlùmí bá ṣe bá wọn ò ní ṣẹ̀ríà ni ó àwọn sọ̀bẹ́sọ̀lù náà ní ọ̀bọ̀ta ẹ wo nǹkan wọ́n sì lè lọ ọ̀nà nìkan lẹ́gbàá báyìí wọ́n sì lè lọ ṣe kíní kan báyìí ṣé bí n tẹ́sìn tí wọ́n sọ fún wa bó ti yẹ pé òòlù ìsásà àbàdàn àlèkìtì ni ẹ ti gbé wá sẹ́bà adásọ̀rọ̀ ọ̀lú wa ni ọ̀sán ẹgbẹ́ lórí Ìbàdàn ti ń ẹ̀sìtì ọ̀yọ́jú wá ní wọ́n rí nǹkan he lójú ọ̀nà ìdílé kan rí nǹkan he lójú ọ̀nà imported di oro ni imported oro ṣé ńgbà tí kí lórúkọ rẹ̀ ọ̀rọ̀ oro nísìnyí ṣebí kóòtù lọ́dà ṣé ọkọ̀ àwọn mùsùlùmí máa ń balẹ̀ ẹjẹ́ á lọ rojọ́ wa lọ́dọ̀ ìjọba ká lọ rojọ́ kó dé èèyàn bá gàǹgà kò bá gòǹgò síbi ìjọba ni òfin sì wà ńgbà fọ̀rọ̀jábù kóòtù ọ̀dájọ́ torí pé ẹ̀rí bá kẹ́ni tí gbogbo ẹ̀yin sọ bẹ́ẹ̀ sí ìlú ẹ̀ takò wá wọ́n fẹ́ fi dá sùkúrù ní kíni sùkúrù tí wọ́n ń dàrú ẹ̀jẹ̀ ajá kódà tá a bá jọ̀rọ̀ jáàbù tán bá a ṣe wí nìyẹn a tún já fún sẹ́lẹ̀ pé ẹ dákun ẹjọ́ máa ṣẹlẹ̀ orin sẹ̀. ìtumọ̀ déédéé nìyẹn ẹ fún kálukú tó ẹ pé ṣebí ṣẹ̀rí àkànní ẹ lọ dáńbẹ̀ yẹn ṣé kò sí kíní ní dádì àwọn èèyàn ti mọ̀ yín náà ẹlẹ́pọ̀ kọ̀bọ̀ sí àbòsí náà ni wọ́n fẹ́ máa dúpọ̀ wọn wá sọ̀rọ̀ lórí social media káyọ̀ nọ́mbà rẹ̀ tí gbogbo tí ẹ sọ ọmọ kan wà ń pamọ́ ẹ tún máa ṣàbòsí lọ ọlọ́ni awalam yarau annahum yuftanuna fi kulli amin marratan aw marrataini ẹ̀yìn ọlọ́run gbé wá fún yín so ẹ̀rù wa ń lọ halẹ̀ ẹ lọ halẹ̀ àwọn olú wọn ti ń pa wọn ti tí àwọn ọmọ ẹrú ọmọ Yorùbá wọn sọ fún mi ní wá bì àwọ sọ fún ọ pé kéèsì kankan wọn bá àmọ́ dẹ́rù bọ̀ ṣùgbọ́n wọn ò lè fi kankan sí ọ nǹkan kan bó ṣubú lórí ọ̀kadà wọn dáràn bọ́ọ̀ fẹsẹ̀ kọ́ wọn dáràn tí gbogbo ayé ti mọ̀ ẹ mọ ọmọ wọlé ẹni kọ́ wọn sọ pé lé ẹ̀jẹ̀ kọ́ ṣé bàbá wa Táírù Mọ́tàlá tá a sọ tán wọn bàbá sọ̀bẹ̀sẹ̀ ìlú tí Táírù Mọ́tàlá lọ béèrè bóyá bàbá rẹ ogun wọn dọ̀sẹ̀ mi ni kọ́ wa mọ̀ wò sásìkò sí ni tí a ń kó àwọn obìnrin jáde pẹ̀lú lólu lókè àdú nígbò lólu ṣe kínní tó kọjá yẹ tí wọ́n sì máa ń kọjá yẹ ara wọn ni ṣé òfin ní kẹ́nìkan sànà bíi tí ó máa ṣe kírun náà fìlà tí ìyàwó Aisha wà ń bẹ tí ò ní jí náà fìlà òru tí ọ̀rọ̀ àmọ́ gbèsè rẹ̀ kò fi tiẹ̀ dí lọ́wọ́ nítorí kàn ní í sí lọ́wọ́ ṣíṣe rí àkàn ẹ wà máa sọ̀rọ̀ lóòbù pé lóòbù dáa ilé sẹ́nìkan lè ṣe bá nílùú ìlú gbogbo ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀pẹ́ ló ń ṣẹ̀ṣẹ̀ náà ṣé bẹ́ẹ̀ ẹ lọ lóòbù lóṣù ara yẹn ti dúró kábẹ́ ẹ̀sìn rí ká máa ṣe ìnáwó ká máa pílò ní ká máa dìstọ́pù ilé kejì sọ́dà sómúlà ká lọ́wọ́ ká máa ṣe tàájúdù lóru tàbí ká máa ṣe sóòru ká lo spíkà kọ́ máa pariwo sí ilé kejì ẹni tó wà nù ilé kejì yẹn so síbẹ̀ ń tẹ́ nídìí ti wà nù chọ́ọ̀chì ẹ̀ ń tẹ́ nídìí ti wà nù mọ́ṣáláṣí àwọn tẹ́ ẹ pè wá nù kí ni ti spíkà ti ń di ẹlòmíì lọ́wọ́ déédéé nìyẹn náà ara ṣẹ̀ríà nìyẹn ó sì máa ṣe tàbí lóru tó máa fi dé mi lọ́wọ́ èmi ò nídìí àti bọ́lọ̀ sọ̀rọ̀ àsìkò gbà náà mo fẹ́ sùn ara ẹlòmíì ní mẹ́yà humanity wo lẹ́ ń pariwo kàkí tẹ́ ẹ̀ mọ̀ ní tẹ́ ẹ̀ kéwò yé yín ìkẹ́kùn yé yín àdánwò lójú ọmọ ọkùnrin náà fá àwọn ò fọmọ kankan ṣe kéèsì kankan o
irọ́ ẹlẹ́bọ la wá já ó ti yé báyìí irọ́ ẹlẹ́bọ la wá já ọmọ yìí ṣiṣẹ́ lẹ́sìn ká sọ pé ẹlẹ́hà kan ní ó níbi ẹni dánwò sí so n tó ṣẹlẹ̀ nìyẹn ẹ tún gbọ́ alẹ́ tẹ́tí ọmọ wọn tó ń tẹ́tí ọmọ lánàá wọn pé tí bí fọ́ọ̀sì ẹ̀ ní torí wọ́n ti lọ kọ́ ọmọ ní nǹkan ní ìsìn wọ́n wálé rẹ̀ kan lánàá. Threatening òun náà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀ tún gbọ́ tọ́ra àwọn oní-humanity sọ̀rọ̀ tí ẹ fẹ́ dá sí ẹ̀dẹ́rì kọ̀ọ̀kan tẹ́rì ọmọ ń gé ewúlẹ̀ ẹsẹ̀ lẹ́sùn ṣùgbọ́n àwòtọ́ lọ́n bá lè jèrè ọkàn rẹ̀ kó fi máa kírun dáadáa kó fi máa ṣe dáadáa wọ́n dẹ̀ ti ṣàdéhùn fún wa lánàá àáfàá àti ìbẹ̀lẹ̀ àdúgbò wọn náà tó mú wa lọ tó ń ṣe rúkìá mo ní wọn lọ ṣe àtijẹ́ta mo sọ wọn kẹ́ ṣe rúkìá fún torí gbogbo orí burúkú tí wọ́n lọ kó sọmọ ọlọ́mọ lá àná tí wọ́n ṣe rúkìá fún wọn ní ń gbọ̀n báyìí ti ń gbọ̀n so kaka tí ọkọ lé ogbórí burúkú tí wọ́n gbé kọ́ kó lọ́rùn kó lè bá àlùbí sí ayé tuntun àwọ̀ ọ̀pá wàhálà kárírí ẹ̀mí èèyàn jẹ síbi tọ́lọ́n ńlọ́kàn wà kẹ́ ẹ sì mọ̀ pé nǹkan tí ì ṣe ara ẹ̀ lára ẹ̀ fáwọn èèyàn scam lólórí that fact it has been established everybody ti mọ̀ so ìyẹn làwọn nídìí fact yẹn wàláì ó pé wájú gbogbo orí fún wa lọ kì í ṣe owó làwọn àdì rẹ̀ ṣùgbọ́n lọ́run ti lò wá sábà bíi káfí fact yẹn múlẹ̀ pé Wasila òkú o ẹni tó kà wá nù ẹ gbogbo yòókù Wasila òkú ẹ o tẹ ẹ bá gbà kó lóru ni kò kú síbẹ̀ tí ló kú ẹ ti kéde àìmọye àwọn èèyàn tó ti tẹ̀lé lẹ́gọ̀fà lórí social media ẹlòmíì kò mọ ibi ó sì ṣe fídíò mọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ olójútì irú olúgbò ohun tó lè bọ́ta ní ìṣètò kágbádó sì kọ́rùn tí ó rí jí mi lọ gbìyànjú bọ́ta tí ń ṣe fídíò bá ń kó kú kẹwàá dẹ̀ payá tí ò ṣe dẹ̀ payá anybody let me tell you kò sí nǹkan kan tí ń jẹ́ pé oòrùn kankan àwọn èèyàn ló lòlù dáadáa àwọn àbáwá ti rí lánàá láti kó gbòòtàn wá jáde fún yín ìpọ́nrúkú lolóòlù pàbí ìròyìn olùkọ́ ìpọ́nrúkú kò olóòlù sí jẹ́jẹ́ kò olóòlù àbọ̀tà nìkan ló ní mọ́gàjì kínní kan ẹ̀ wá ń sọ̀rọ̀ pé tó bá sì kú ẹ̀ tó wá ń fi kú dẹ́rù bà ẹ̀ wò nǹkan ṣé humanity nìyẹn àwọn sọ̀bẹ̀ sí ìlú alẹ́ lòdù tí ìdáàlámù tẹ̀sítáhì fásinà máa ṣe ọwọ́ báyìí ti pé kí ni ọ̀rẹ́ fi máa ka pọ́ìntì ti yé lé pé lórúkọ rẹ̀ ó ti yé wa pé Wasila òsè kí ni kò kú number one ẹ̀kejì scam ló lóòlù kí lábùrọ̀ pẹ́wò ẹ máa mọ dalẹ̀ wọn báwọn èèyàn so nǹkan gidi nìyẹn ẹ lè báyàwó sọ́jà dàrú ẹ̀ wò àbí sọ́jà tó wọ yúnífọ́ọ̀mù kọ́kàn máa bọ̀ kọ́ máa bọ̀ látẹ́kọ̀ọ́ kó nǹkan fẹ́ wá sí investigation kan lọ́nà òde ajé kó wá kọjá mẹ́tẹ́ lólóòlù kan ó yá káwọn tó gbọ̀ngàn á lò níjọ́ náà lẹ́ẹ̀mọ̀ so gbogbo BBC Yorùbá tẹ́ máa ń sọ kú sọ tẹ́ ń gbé tẹ́ẹ̀rì so káwa dákẹ́ kí wọ́n sì gbé fake news lọ́ba àwa establish fact ni na so ta ní bá yín jà sáà kàdàkì ní sáà lọlé olóòlù àáfà nígbà àwọn fa orò ti sẹ́yìn kóòtù dájọ́ pé orò tí ọba máa jáde kó jáde lóru kí ni jẹ́ pé òun ò ní wò kankan ọba jáde lójú ọ̀sán wọn ó wà olóòlù àwọn obìnrin wa àwọn ìyàwó wa wọ́n bọ́ tàkà kan pàdé jájọ pàdé ara wa tó wáyé pé lóòótọ́ ní ká á káwọn ilé àjáde á káwọn jáde sisters wọn jáde wọ́n fọ̀rọ̀ lórí àwọn gbà wọ́n tún mú sàyẹn rẹ̀ tọ́mọ̀ kókó sí nǹkankan fún orí ọba yìí ẹjẹ́ ẹjọ́ ọ̀gbẹ́ lára àwọn ẹ̀jẹ̀ wo ní gbèskáàmù so inú ta àchífù ni pé ẹnìkan tí wọ́n lẹ́nìkan sọ pé wọ́n sanwó ọmọ yẹn 400,000 ẹ̀yìn sí ẹni pé owó àìtọ́ ládàá ti wà lẹ́fà wáyé wájú owó tiẹ̀ tó padà sọ́dọ̀ yìí tá a bá pariwo síta sẹ́nibọ̀dì mọ̀ ni wọ́n gbowó wọn gba so ẹlẹ́fẹ́ kọ́ ni ní sábà gba ọkọ mi ok pàtẹ́ mi ò lẹ́kì gbogbo àwọn student táwọn ẹ̀ máa ń lè mi ò ní tèmi lẹ́yìn kí mi ò kàn borí kíní kí n tẹ ẹ wo ìdí máa wá ní tí fi máa kọ kíní káàkiri o so ṣe kọ́lẹ̀ lórí kíní ṣẹ̀fẹ̀ pè ní tẹ́ bá mọ nọ́mbà mi tẹ́ bá lè pè é ok ẹ jẹun fún nọ́mbà ilé yìí tẹ́ bá lè rí pè báyìí o
àbẹ́ tó bá lè bá mi kọ́ sójú kínní mi ò lárin iṣẹ́ kínní 080 60 73 78 71 so tẹ́ bá lè pe WhatsApp call rẹ̀ àbí direct call báyìí mo lè sáré lo fóònù ilé 080 60 73 78 71 so alùsùnà ní o àwọn ẹni ń da kíní kan rú o ẹni ń ti gbá o so àwọn àráyè gbogbo eléyàn wọ́n ní ta lọ jẹran tí ẹ dákun sí CCTV kámẹ́rà tó bá rí àwọn àdúgbò tó bá dàgbà tí bá àwọn ìgbàgbé kan tí ẹ̀ bá CCTV kámẹ́rà sádùúgbò tó rọ́ lòdù sí wọ́n pẹ̀ràn fún náà ní ayé rẹ̀ ọlọ́ọ̀lì wà lè káfí irú náà ó bò sọ́ lè bò ẹran tí ẹ̀ pa ngẹta lọ jẹ sósàlà lọ jẹ tí ó ti báyé tọkọtọkọtọ lé o sósà ni ó jẹran àwa sì máa ń sọ̀rọ̀ kan pé bẹ́yìn lẹ̀ ń pààrọ̀ bá wà là ń pààrọ̀ wàlẹ́kùn sàlámù tàkàtù. ọkà ayé máa sọ̀rọ̀ báwọn. àbámọ̀ mi. Bẹ́ẹ̀ni. àwọn mọ̀lẹ́bí kọ́ lọ Sókótì lọ fọlọ́pàá mú Sókótì yẹn ẹ̀yọ ẹwà wọn á parọ́ pé àwọn mọ̀lẹ́bí lọ́wọ́ abáwọn lẹ́yìn máa ń gba gbogbo nǹkan tí wọ́n bá tàn á wà bọ́ sí fídíò ara irọ́ náà ní jẹ́bọ irọ́ náà ní ọgbọ́n táwa fẹ́ kílíà gangan nìyẹn kì í ṣe ìjà bàbá àjàjẹ ẹ̀sìn ẹ lọ jókòó ẹ wá nǹkan míì sí sẹ́ni bọ́ àjàjẹ ẹnìkan kan ọ̀jàjẹ ẹ̀sìn ṣe ti yẹ. yàrá kì í sẹ́yìn mọ̀ ń bá wí bàbá tí ń lọ ń fún ọ lówó lánàá ni mọ̀ ń bá wí sẹ́ẹ̀. ìjẹ́ ẹ̀sìn kan irọ́ ọbẹ̀ làwà tú ṣùgbọ́n gbọ́dọ̀ kó rọ́jọ níyí. so ọlọ́run ṣàánú wa bàbá. ẹ dákun kí ni nǹkan kò wọ̀ sọ́mọ́ ẹ̀yin lẹ lọ fún ẹ fẹ́ wò pé fídíò yìí ti jáde ẹjẹ́ àwa bá ṣe kọ́fà àṣírí wa tó ti tú yìí torí làwọn èèyàn mọ̀ sọ pé ṣe bólóòlù lórí social media yìí ẹ wá lọ gbọ́lọ́pàá bá àṣírí yẹn làwa fẹ́ tú ìṣèjẹ̀sìn bàbá ìjẹ̀sìn ẹ wá bómi tẹ ẹ lọ tó ló lé yín ṣe tó ti wá ẹ wá ẹ mọ̀ fi aka pọ́ìntì ìṣèjẹ̀sìn làwọn bá káàkiri ìjẹ̀sìn kiri aláṣírí tẹ irọ́ tẹ bò látúbọ̀ tàpé irọ́ ni ẹ̀yin náà mọ̀ bàbá tí wọn ò lè nífẹ̀ẹ́ yín láéláé tí ẹni tí wọ́n sì ti nífẹ̀ẹ́ wọ́n ti mọ̀ páyé yín ti ta páwọn jọ ń sọ ẹjọ́ jọ ń ṣe náà ni ṣe bá ọmọ alágbádá náà gbóhùn sí bọ́jà ránkì yín àmẹ́yìn ẹ máa sọ pé bẹ́yìn lẹ̀ ń parọ́ báwa là ń parọ́ ẹ jẹ́ ká pàwọ́ ọ̀pọ̀ kájọ pé kájọ sọ pé kí ni kọ́nà ńlá náà ẹni tí ń parọ́ kọ́nà ń fìtínà rẹ̀ kọ́nà ń dààmú rẹ̀ tí ì bá jẹ pé àwọn àyà kan bẹnu Kùránì tẹ́yìn gbòhùn ní ilé tú ẹ̀yìn ṣe wá torí ẹ̀ ní wọ́n fi lo àwọn àyà Kùránì o ẹ̀rì pé ìsábà láyà Kùránì ìtàní ẹ̀ló màá sẹ́ndẹ̀ so ní à ń fi máa ń mú tọ́pìkì wíwà tí yẹn fẹ́ ṣe fíìmù ìwà mẹ́ta tí ń bẹ fóbìnrin kí ní kan fún mi bíi fíìmù bíi kí ní àwọn eléré torí kò sí àbá tó bá fẹ́ tú Kùránì nígbà bá ní ẹ̀yin ẹ má jà máa sọ àwọn ọ̀rọ̀ kan ẹ má jà sọ pé ẹni tí èsì mùsùlùmí ọ̀wọ́ náà sí kò sínú báíbù títí wọn ẹ dákun sáà máa sí wọ́n sọ pé ẹni tó bá tọ̀ Jésù wá òní ò rí ìyà nípẹ̀kun kí ni ìtumọ̀ rẹ̀. hello waaleykum salaam wa rahmatulah waaleykum salaam sa.
Yes sir. Ọlọ́run á dúró tì yín o. Alámọ̀ mi sir. Ojú ò ní tì yín. Ọlọ́run wọlá pé àwọn tó fẹ́ dojú tì Islam, àwọn náà Ọlọ́run padà dojú tì. Bẹ́ẹ̀ ni tó kàn wá gẹ́gẹ́ mi. Nítorí wípé problem ta nílẹ̀ Islam látara Mùsùlùmí náà ni. Àwọn ni o, àwọn sọ bẹ́ẹ̀ ṣe lú. Humanity yìí náà ni o. Wàhálà àwọn èsì problem wa. Tí ẹ bá dúró lórí ọwọ́ yín, dédé bẹ́ẹ̀ bá ti dúró yẹn náà ni mo sì mú yín. Bẹ́ẹ̀ ni. Wọ́n tiẹ̀ láìkẹ́ tó bá nílà káyì tó mọ̀ nǹkan tó ń ṣe. Dédé bẹ́ẹ̀ ti fáì kẹ́sì wọ́n bá ń ṣe báwọn ọmọ bá ń ṣe. Kò ní fara ní yín. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tá a bá gbé àwọn ní humanity sọnù ní problem ta ni. Àwọn náà máa ń fẹ́ kí wọ́n káwọn dá yàtọ̀ láwùjọ. Ọ̀rọ̀ tẹ́ sọ, èyí ti kí ló burú pé kí wọ́n gbé kinní yẹn lóru. Ah. Kò sí tó burú ẹ̀. Irú kéèsì báyìí lẹ́yìn ká mú dání káwọn lọ́ọ̀yà òjò kò tí àwọ̀ sọ pé èló lábẹ́ fún ọmọ tó fún lówó tó ju bẹ́ẹ̀ lọ, èló lówó yẹn. Èló ni. Káàtì ẹ̀ mú délé wípé látẹnu òní. Mo ti rẹ́ni tó ti pè mí pé kí wọ́n kọ́ gbowó ń padà wọ́n ò fún ní 1 million naira. Mo ti rẹ́ni tó ti pè mí pé wọ́n ò fún 1 million naira. Òun á fẹ́ máa ṣe o, àdìsí lọ́wọ́ sàmọ́ o, láti Ìbàdàn o, ìlú Mùsùlùmí pọ̀ bí o, Kìrìsìtẹ́nì pọ̀ o, gbogbo ara pọ̀ o, ẹja máa bára wa gbé ní pẹ̀lú àlàáfíà o, ẹja máa dìrà lọ́wọ́ mọ́ o, kò sí tí ọba aládàjà kan kò ní tó máa nù. Ẹ dákun Àwọn ní humanity sọnù bá a ti ń sọ, àwọn bàbá yẹn tá máa ti wà nù wa, àkóbá ló jẹ́ fún wa. Àkóbá gbáà ní tí ẹ̀ bá ti rí wọn báyìí, ìgbà míì gan nínú òsì máa bàjẹ́ wípé ìjọ wọn làwọn lè fẹ́. Tí sáwọn lẹ́yìn wọn kan ìyá tó jẹ ìjẹ Mùsùlùmí lẹ̀ Yorùbá. ní bùkẹ́ láàkàn wọn. Tí wọ́n ti ń ronú gan. Wọ́n fẹ́ máa fi ìyẹn gba ráǹkì lọ́dọ̀ ìjọba kí wọ́n lè bá rí páwọn alátúnṣe. Ó ti yé mi èlò ló ń fẹ́ jẹ, ó ti dàgbà débẹ̀ yẹn ní ìsìn. Irú àwọn àtàtì ẹ̀kọ́ àtàwọn ọmọ wa tó ń bọ̀. Ibi káwọn náà ti ráyé gbé. Ẹjọ́ bá sẹ́sì kọ́ máa fi jẹ dídí a, àwọn náà ní fi jẹ àkúfẹ́. Níjọ́ wo la ti lé yàtá dínà rẹ̀? Òye ń tó. Òye ń tó. Ọlọ́run ṣàánú sẹ́rí ayé afáyé tí ń ṣiṣẹ́ o. Iṣẹ́ yín tí àwọn èèyàn ti mọ̀, wọ́n mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́. Ṣùgbọ́n ẹ̀ ní dáṣẹ́ ló. Gbogbo bá ti ṣe ìtàlẹ̀ ṣe náà nìyẹn. Bẹ́ẹ̀ ni. Wọ́n máa ṣe pàṣípààrọ̀ lọ́tún lọ́sì. Ṣùgbọ́n èmi máa kéde kan kò ṣe tí ó lè tako Islam àbọ̀ òun gan fẹ́ yẹ̀yẹ́. Àtakò àwọn yòókù, àtakò Kìrìsìtẹ́nì tí ká ní wípé ẹ̀tọ́ wa ẹ má fi dùn wá. Bẹ́ẹ̀ ni. Àwọn onífẹ̀tọ́ yín dùn yìí. Ọlọ́run ṣàánú wa. Ẹ kú iṣẹ́ o. Yes sir. Láti kó láti pé Ahmed lórúkọ mi. Ẹ̀rọ ẹ̀sìn kan sir. Jazakumullahu khairan sir. Àwọn humanity sọnù. Ọlọ́run bá fi sí àánú. Ọlọ́run ni wọ́n lọ ronú jílẹ̀. Torí wọ́n ti sọnù. Kọ́lọ́ bá dá padà ní. Aláàmín. Ẹ ṣé gan. Yes Thank you sir. so much. Yeah. Ẹni tó parọ́ mọ́ ìsìláàmù àwọn tí wọ́n da ìtí léèyàn ti kú wọ́n kéde ikú ọmọ tí ó kú sẹ́yìn ògùn kò tó lọ́rùn ọmọ tí ó kú ẹ̀sì kéde rẹ̀ tí fídíò rẹ̀ sí wà. Wa alaikum salaam wa rahmatullahi. Yeah. Now. Hello. Okay sir. Now. Now. Okay. Wàhálà ṣebí last year mo ṣe fídíò kan nígbà wọ́n nà lọ́nà ní last year yìí nígbà wọ́n nà tẹnu lólu so àwọn táwọn náà bàdá máa ti ń ṣẹlẹ̀ tí wọ́n nà bí scam ni káwọn ará àtọwọ́n bá gbàtàjẹ lọ́jọ́ àwọn ṣe fún tàǹsí yẹn náà. Dáadáa.
بطل العجب إذا عرف السبب بطل العجب. ẹsìn gẹ̀ẹ́sà. alámàmì ọlọ́run sẹ́wọ́n tẹ̀lé kàtó so àlẹ́ wo ọlọ́run ló tẹ̀lé kí n gba kọ́ọ̀lù pé káwọn èèyàn kọ́ọ̀lù ìgbé nǹkan kan máa ń ti dábàá èmi ò láìpẹ́ gbogbo so àwọn èyí ṣe fídíò pé torí pé kíní kankan àti establish fact so ẹ parọ́ ni olùwù sábà jọ wà nọ́mbà dání síbẹ̀ sí máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ọkọ̀ sí fídíò kan náà síbẹ̀ sí máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ nìyẹn ẹ̀yin náà lẹ́jọ́ wọn tó máa ń ṣe bákan bóun ni wọ́n bá ti wá sí ẹni tí wọ́n sẹ́ndì owó ìṣítọ́ lọ gbowó Sokoti Wáídì Alhaji Muti Ọládẹ̀jọ onímàálù ni wọ́n sọ fún mi pé ní 2002 àwọn jọ gbé olóòlù wọlé sí mọ́dọ̀ màmá rẹ̀ gangan so fẹ́ bú mi ní. Sure. Ẹ máa gbọ́ mo ti pọ́ ọmọ yẹn kí n tó ṣe fídíò voice to send ní ẹjẹ́ ń play rẹ̀ so. Ìfẹ́ kọ́ gbọ́ ntọ́sẹ̀lẹ̀ yẹn tí ìfẹ́ gbọ́ bóyá irọ́ tí a pa fún alábẹ́nú so àbí ẹ ti ẹ̀ gbọ́ àbí ẹ̀sẹ̀ jẹ́ ń filẹ̀ so ẹni tó fẹ́ tó fún 400,000 lánàá nìyẹn kí ni ti yé a ti wà lórí ọ̀rọ̀ tó ti yé àwọn ò pè gbogbo kálukú àwọn ò pè àwọn ọmọ lọ lórí Ìbàdàn àwọn ò sì gba sáà ń jà ní àníyànfẹ̀tọ̀ ọmọ ọlọ́mọ nítorí ká kọ́ sọ ni pé wáì tí wọ́n fi tì mọ́ lé kí lọ lọ́pàá rí tí mùsùlùmí kódà bó jẹ́ Christian ní bá ṣe bẹ́ẹ̀ á dìde àjọjà ní bá ṣe bẹ́ẹ̀ fún human rights nínú ẹ̀tọ́ ọmọ ọlọ́mọ ni so kò sí wàhálà kankan o kákan lè bá clear pé àwọn èso ń dàbí níjà a fẹ́ gbẹ̀tọ̀ ọmọ ọlọ́mọ fún tó ti yé báyìí ọmọ yìí yọ̀dà ń kó orí rẹ̀ ti nálé torí mi rò pé kí nígbà mo ti pè ọkọ rẹ̀ lájọ sọ̀rọ̀ láàárọ̀ mo ti ń pe nọ́mbà kọ̀ lọ́mọ so ẹ jẹ́ kí n tètè clear so ṣùgbọ́n ìfẹ́ ká gbọ́ àṣírí mi tó fẹ́ sọ ni ọlọ́wọ́ sàlùwà àbá humanity ọjọ́ ọ̀tá mọ́ ẹ tètè padà wálé ẹ ti gbọ́ báyìí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.